wọ́n ní CIA asset ni kò dẹ̀ tó bẹ́ẹ̀ láti do otherwise. Now lórí ọ̀rọ̀ reforms kò sẹ́ni tó wà against reforms, kò dẹ̀ síjọba tí ò kì í ṣe reform, but ìbéèrè tó yẹ ká béèrè, what is the opportunity cost of the reforms? Irú ẹ̀ ni ọ̀rọ̀ tí mò ń sọ láìpẹ́ yìí lórí bóyá orí rédíò yìí náà ni. Nígbà tí bàbá kan tó lóun fẹ́ dàbí àwọn yòókù, àwọn bàbá yòókù ládùúgbò ẹ̀, ó wá lóun ó bẹ̀rẹ̀ sí tọ́jú owó fún ọdún 10. Owó táwọn bá rí ń bẹ̀ làwọn ò fi kọ́lé, làwọn ò fi ra mọ́tò, làwọn ò fi ra nǹkan kan. Nítorí náà àwọn ọmọ ò gbọ́dọ̀ jẹun, wọn ò gbọ́dọ̀ lọ iléèwé. Kọ́dún 10 tó pé ìyàwó ti kú, ìkànnà àwọn ọmọ wà lórí hospital bed pẹ̀lú àìsàn burúkú. Ìkànnà àwọn ọmọ ó ti lọ join Boko Haram. Èyí obìnrin nínú wọn ó ń gbéṣẹ́ lórí Allen Avenue. Now owó tó ń tọ́jú sìn kí ló fẹ́ ná lé lórí? That is the problem I have with their reforms. Reforms tó ní káwọn èèyàn wá kọ́kọ́ kú ná kó tó di gbogbo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Irú yẹn ò ń ṣe reform tó dáa. There's no doubt about it. Then ohun tá a tún wá rí pẹ̀lú ìjọba ẹ̀ ni pé it is full of deceit, full of lies and oríṣiríṣi. They are just cooking up all kinds of things which should not be. Ẹni tó ní nígbà tó ń bọ̀ ó lóun máa tackle economic instability, òun máa improve security nationwide, òun máa reduce corruption, òun máa reform governance. Wọ́n tiẹ̀ tún gbé ọ̀rọ̀ Sanyè, wọ́n gbọ́rọ̀ Sanyè wá fáwọn implement ẹ̀. Èwo nínú àwọn admonitions ọ̀rọ̀ Sanyè náà múlò sìn pẹ̀lú gbogbo bí president yìí ṣe ń ṣe tó yẹ pé bẹ́ẹ̀ bá wo convoy yẹ ó tún lọ gbé gbogbo àwọn dispatch riders tí Gowon ń lò láyé ìgbà yẹn ó tún lọ kó wọn padà wá kẹ́ lè fi mọ ohun tó ń dùn mọ́ bọ̀bọ́ inú láti jẹ́ president, kì í ṣe bó ti ṣe máa tún lù ṣe rárá. Bàbá Tinubu, ṣẹ́yìn náà ń fetí ara yín gbọ́ nǹkan tí wọ́n ṣe analysis fún yín. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo ọmọ Nàìjíríà, everybody both home and abroad, everybody ti wà highly disappointed in you and your government. As it is now, níbi tá a bá dé, ẹ ti jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé politics nìkan lẹ mọ̀ play. Kí wọ́n ṣe ìjọba káyé ó rọ àwọn èèyàn lọ́rùn, wàláhì òdì ayé ni lọ́dọ̀ títí yín, ẹ mọ̀ ṣe. Ṣé rí gbogbo bẹ́ ṣe wá sọ́ra yín di giant of Lagos State tẹ́lẹ̀yìn lẹ build Èkó, ẹ̀yin lẹ ṣe gbé, ẹ̀yin lẹ ṣe Atlantic Ocean, ẹ̀yin lẹ ṣe kinní kan, rádaràda ni ó ti fi hàn wípé àwọn kan náà ṣiṣẹ́ yẹn fún yín náà dà yín. Gbogbo àwọn tẹ́jẹ̀ kọ́rọ́ra tẹ́ fi ṣe gbogbo nǹkan tẹ́ ṣe yẹn, ẹbí àrùtì tẹ́ fi bojú ní gbogbo ìgbà tẹ́ fi wà ń bẹ̀ àti gbogbo oríṣiríṣi nǹkan tí ò ṣẹlẹ̀. Bàbá àṣírí ti tú torí as a president ìsìn àti rí wípé wà lẹ́yìn kẹ́ play politics kẹ́ forí eléyìí gba eléyìí kẹ́ máa portrait political party, lẹ́yìn ìyẹn kò tún sí nǹkan míì tẹ́ mọ̀. Mọ bọ́ ṣe ń ṣe economy, mọ bọ́ ṣe ń plan fún life èèyàn tó máa jẹ́ èèyàn, mọ bí ebi ò ṣe nípa mẹ̀kúnnù, mọ bọ́ ṣe ń build, like everything. Agídílẹ̀ ń lò. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, èwo ni oyè the highest accolade Nàìjíríà tẹ́ gbé lé Bill Gates lọ́rùn tẹ́ fi ọ̀nà ẹ̀. Ẹ̀yin èèyàn kí tó ka kíní fún yín, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bàbá Tinubu àti Bill Gates pàdípàdí ni wọ́n jọ ń ṣiṣẹ́, agent náà jẹ́ fún USA o, CIA ni wọ́n, agent CIA ní Bill Gates àti bàbá Tinubu pàdípàdí ni. Tó bá nírọ́ ni mo pa, àtijọ́ tí bàbá ti become president ṣóòkì rí Bill Gates every now and then. In fact, àfàìmọ̀ kó má yẹ pé Nàìjíríà ni Bill Gates ń gbé bí tá a bá dé. Wá béèrè lọ́wọ́ ẹ̀ torí èmi lọ́wọ́ ara èmi náà ti béèrè lọ́wọ́ ara mi. Kí ni èrè tí ìpàṣẹ abẹ́, èrè wo la wá Nigerians jẹ lábẹ́ Bill Gates tí wọ́n fún ní highest honor accolade of Nigeria? Tán ló contribute sí education, ó contribute sí economy, ó contribute sí this economy èwo bàbá Tinubu. Ṣé ẹ̀dẹ̀ padà mọ nǹkan tẹ́ ẹ̀ ṣe ṣá? Tó bá ní ẹni ọmọ bàbá Tinubu tó bá wá sí abẹ́ fídíò mi tó try láti kọ anything, èpè burúkú ayérayé máa gbé ẹ̀ṣẹ́. Mo ní right láti sọ nǹkan tí mò ń sọ fún bàbá Tinubu as a matter of fact. Kò sí nǹkan kan tó bá ti gbé sí online torí wọ́n fẹ́ kí everybody sọ̀rọ̀ nípa ìwọ tó bá ní interest ni. You see the attitude pé kí n ṣe fídíò ti tèmi tí nǹkan tí mo rí online kẹ́yìn kan máa wá máa comment wípé dára kò jẹ́ dandan kó sọ̀rọ̀ nípa eléyìí kíní kan that's why they come for you. Tí mi ò bá fẹ́ kán come for me, mi ì ní join, mi ì ní become a speaker online. Ìwọ fi èmi sílẹ̀. Mi ì ní kú ẹnu bí ìwọ ṣe ń kú ẹnu. Any video àbí any write up tó bá ti rí online, ẹni tó ní tó gbé síbẹ̀ àbí tó débẹ̀, wọ́n fẹ́ kí everybody sọ̀rọ̀ lé lórí ni.
that anybody choose láti sọ̀rọ̀ lé lórí kò make ipẹ́ níyẹn níbi ni àbí pé kinní kan stop kẹ́ grow up. Bàbá Tinubu ṣe padà mọ̀ nǹkan tẹ́ ń ṣe gbé nǹkan tí fídíò tí mo gbé wọlé tán sọ. Okay. President Tinubu honors Bill Gates with CFR for contributions to Nigeria and Africa. President Bola Tinubu has awarded Bill Gates the National Honor of Commander of the Order of the Federal Republic, CFR, one of Nigeria's highest recognition. The Microsoft co-founder and philanthropist received the award for his impactful work in education and poverty reduction, particularly in Nigeria and across Africa. Ó yá, níbi tí mo kà dé kékeré yẹn, bá mi dá sí. Ibo ni Bill Gates ti help wa tó reduce poverty nínú Nigeria, torí ẹ̀mí àwọn Nigeria sì ń bọ́ lọ. Abiyagba ni bàbá Tinubu, sí lára abiyamọ. As a matter of fact, bàbá Tinubu mọ̀ kankan nípa pọ́n ṣèjọba tí ayé ń rọ mẹ̀kúnnù lára. Sí lára abiyamọ, politics nìkan lẹ́mọ̀ play, and that is why the only thing tá rí táyà achieve nínú ìjọba 2 years yín kò ju pé ẹ fìtínà tí gbogbo senator, minister, governor, everybody bá gbogbo other political party tó wà Nigeria tó lè threaten yín ní next 2027 yín. Mú gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ń rán àwọn boys yín sínú gbogbo political party láti frustrate wọn, láti máa bà political kíní wọn jẹ́. Divert gbogbo governor, gbogbo wọn sá eré àsàpàjúdé, senator, minister, everybody, councillor, ó di APC ẹgbẹ́kẹ́gbẹ́. Kí ni iṣẹ́ tí APC ti ṣe fún ọmọ Nàìjíríà tá ti jèrè ńbẹ̀? Kò sí. Kí ló wá mú gbogbo wọn tán di camp síbẹ̀? That is the only work tá mọ̀ pé ṣe. Lẹ́yìn yẹn, irọ́ ni lójoojúmọ́. Lè parọ́ kú bàbá Tinubu àtàwọn boys pa fò. Èèyàn tó bá gbọ́ ọ̀rọ̀ ẹnu yín ó ti wọná ní nǹkan kan jàre wá bí gbà. Ẹyẹ fagídí ṣe kinní tá ń wí, agídí lè ń lò láìdíà. Politics nìkan lẹ́mọ̀ play. Ibo ni Bill Gates ti help tó ti reduce poverty, tí bàbá Tinubu fẹ́ jẹ́ okùn ẹ̀mí àwọn mẹ̀kúnnù ní Nàìjíríà, tí olówó àwọn tí ó ti ń rí jẹ díẹ̀díẹ̀ affridly kó tó di pé become president wọ́n ti di poorer. Àwọn tó poor ní ìgbà tẹ́ẹ̀tì di president tẹ́ẹ̀tì wá di president nsìn, kí ni òyìnbó tó yẹ ká lò, wọ́n ti rẹ́ṣẹ̀k. Àti jẹ 3-day meal skills nísìn ó ti dogun for everybody. Oníkálùkù skills agídí lóníkálùkù fi ń ṣèjọba. Ẹ̀yin àti family yín àti kọ́kọ́sì yín nìkan lẹ̀ ń gbádùn. Ṣé ilé ayé lẹ̀ ń ṣe? Pẹ̀lú èjì yín bàbá tẹ́ ti 90. Tẹ́ bá ti 90 bóyá ọdún kan àbí ọdún méjì kẹ́ fi 90. Irú èjì yín wọ́n máa ṣàánú ọmọdé, á ṣàánú obìnrin, wọ́n ṣàánú mẹ̀kúnnù, because á ṣàánú everybody. Because kí ló tún kù tẹ́ tó fẹ́ dì láyé mọ́? Ṣùgbọ́n kàkà tó yẹ kẹ́ ṣàánú ìgbà yẹn lẹ́ṣẹ̀ṣẹ̀ wá wálé ayé máyà tó jẹ́ pé nǹkan tó le kókókó lẹ fẹ́ gbẹ̀mí lẹ́nu everybody. Àtàwátàwà lábúrọ̀dẹ̀ ẹ̀jẹ̀ ká rí mú fi mí. Tàbá wá béèrè ta wí lọ wíbọ̀ ẹlẹ́yin structure and reform, ikú pa restructuring yín àti reform yín. Bàbá kó reform àti restructure kó sí abẹ́ inú ilé yín. Nàìjíríà ò ràn yín ní kẹ́ reform. As a matter of fact rí nǹkan kan reform, rubbish lẹ́ reform. Nonsense, torí kò sí nǹkan ẹyọkàn bẹ́ẹ̀ tẹ́ rí ṣe. Ṣé national anthem tó ti wà tẹ́lẹ̀, ṣé tẹ́ lọ gbé padà, ṣé òun ni achievement yín, ṣẹ́yìn lẹ́kọ́, ṣé new ni 0 lẹ́mú bẹ̀yìn? 2 years yín tẹ́ sáré tẹ́lẹ̀ lọ ṣe commission, ṣáàrí yín bí tó ti ń commission, ṣé inú wọn lùkọ́ líkúgbó yín kóra yín sí 13 commission, ṣé bó ṣe commission nìyẹn? Ìgbà tó máa ṣe findings lọ ṣe findings bọ̀, wọ́n padà discover pé commission yín na 0, bí kán ṣe 10 kilometre bí kán lọ ṣe 5 kilometre ń bẹ̀ yẹn, kò tó pé 30. Ẹ̀dẹ̀ ń tì wá lójú, ó mà ṣe ojú gbà wá ti. Shame, your shame dey shame us. With the Yoruba shame on your behalf, Tinubu and his family. Wo, ìwọ tó ò bá mọ̀ tó bá ń wò pé kí ni nǹkan tó wà ń bẹ̀ gan tó ṣe kíní. Okay, jẹ́ n sọ fún ẹ. Ìtumọ̀ CFR most commonly refers to Commander of the Order of the Federal Republic, a high-ranking national honor awarded to individuals who have made significant contributions to the country. It is one of the 4 grades within the Order of the Federal Republic, which is one of the highest national accolade. Ó ní bàbá Tinubu gbélé Bill Gates torí wọ́n jọ jẹ́ agent lọ́wọ́ USA. So ìwọ tí o bá jọmọ Yorùbá tó ṣì ń dúró pé òun expect nǹkan rẹ̀ láti Násárẹ́tì ìjọba bàbá Tinubu àbóhùn fúnra lára ẹ̀, kò sí nǹkan kan ìnira ìpayín keke ẹkún òfò àdánù ikú. Òun ni bàbá Tinubu kó wá, wọ́n ti sọ tẹ́lẹ̀ porógbó lẹ mú wá, ẹ̀dẹ̀ ń wùwà ẹ̀ náà, ṣé wọ́n wá parọ́ ni? Ṣé gbogbo ẹ̀ gbàdàjájú gbogbo wa lójú? Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá àti bàbá onídìí bẹ̀bẹ̀rẹ̀ ìlẹ̀kẹ̀ sídìí bẹ̀bẹ̀rẹ̀ ìlẹ̀kẹ̀ ti já tó ń tòwú, ibo lẹ wà báyìí? Síbẹ̀ náà kúkú tí ìkẹ́kọ̀ọ́ tó tí ìgbọ́n torí àbòsí yìí náà ni
Bàbá Tinubu, you offer nothing, you know nothing, you have nothing. Ìmọ̀tara ẹni nìkan ti jẹ egungun àtẹ̀fún àtẹ̀dọ̀ yín ní at the age of 90. Ẹ sì wálé ayé máyà. Ojúgbà ní tì fún yín bàbá. Ẹjọ́ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin Èkìtì. Wọ́n ní yan báò ló tún kù. Pẹ̀lẹ́ báò. Ẹ wá wo fídíò. Residents of Ado-Ekiti, the Ekiti state capital, were on Sunday treated to a sumptuous meal by coordinator of the anti-grazing in Ekiti State, Chief Adeniyi Adedipe, known as Akpashe, under the welfare scheme tagged Bowrest for Bow Free Monthly Pounded Yam. Bowrest for Bow for second time. No shaking. And the make sure you have your fair. Anybody to buy Jenyan billion here, so to buy Mateo. Anybody to buy Jenyan lane in lórúkọ Bowrest ọ̀fẹ́ ni. So bí do the Bowrest nígbà campaign. Ṣé de mọ̀ pé àwọn èèyàn máa ń wò yàn kò yẹ kó dìgbà tí a bá tún ní ìdìbò ká tó ń bẹ̀ tí máa jẹ́ káwọn èèyàn tó wà ládùúgbò mọ̀ pé ebi tá a sọ̀rọ̀ dìbò Bowrest yìí o wọ́n jẹ àǹfààní. In an interview, some of the beneficiaries of the free pounded yam, including the chairman of the Road Transport Employers Association of Nigeria in Ekiti State, Chief Sunday Adeola, known as Abokode, said Governor Oyebanji deserves to be supported based on his welfare scheme for members of the public. Tí owó retirees ni tí báwo so lérò kóòrè àfẹsàbówó tíṣà ni tí ò sí ráhùn tí ò sí pé mi ò jẹ mi ò mọ̀. The founder of Yemi Oshe Foundation, Yemi Omotoyinbo, was also present at the breakfast show. But I was told that there is a Bowrest pounded yam that is going on Sundays. So I'm around. Obviously, I want to see what it looks like to support, and I came. I'm happy. Watch out for next edition. Till then. Yan báò. So ẹ ti bá yé Èkìtì jẹ́ tó this extent tó kún jẹ́ wá jẹ́ wípé iyán ló kù tẹ́ fi ń dìbò. So Èkìtì ẹ padà rí yán jẹ mọ́ ebi iyán tó ń pa yín. Èmi rò pọ́n láwàlá ni yán láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni lóru. So ti wá di wípé iyán tó ti di góòdì lọ́wọ́ ẹ̀yin Èkìtì sìn. Ó ti gbègé o. Fún àwọn ọmọ Èkìtì tí àláìkẹ́ ọ̀tẹ̀ àtàbòsí ẹ jẹ́ ká jọ fèsì situation tó wà ńbẹ̀. Ìyàn báò ṣé kò ń ṣe insult ni fún ẹ̀yin àtẹ̀mí. Ìyàn báò 36 states make Nigeria plus Abuja make it 37. Among these all states, Ekiti is the babiest among all. Tó já sí wípé gbogbo governor láti ìgbà tó ti grant wà ní Ekiti state, governor, minister, senator, títí dórí local government chairman, councillor, títí dórí ọba àtàràlù, iṣẹ́ ló yẹ ká ṣe, ká build. Ṣùgbọ́n ó ṣe ní láàánú ó sì ti wá ó ti somebody like me lójú. Wípé gbogbo ẹ̀yin tí mo kàkalẹ̀ yìí, ẹ máa fẹ́ compete, ẹ fẹ́ fi Ekiti compete Ogun state, compete Lagos state, compete Ondo, Ọ̀ṣun, Ọ̀yọ́ and so. Gbogbo ìgbà táwọn state yẹn ti wà, ṣé Èkìtì ti wà? Gbogbo yín tẹ́ ń jẹ governor tẹ́ ń jẹ gbogbo ẹ̀ tẹ́ bá jẹ́ wípé àjọmọ̀ nǹkan tá à ń ṣe ni iṣẹ́ ló yẹ ká mọ̀ wípé à ń ṣe a fẹ́ build Èkìtì. Ṣùgbọ́n ìwọ̀nba location kìíní tán fún wọn bẹ́ẹ̀ ṣe máa sọ di property yín tẹ́ máa fi ra mọ́tò fọmọ yín ìyàwó yín tẹ́ máa fi build ilé tẹ́ máa fi sọra yín di godfatherism bíi ti bàbá Fáyọ̀ṣe Olúwayọ̀ṣe òun lẹ oníkálùkù yíyàn láàyò. Èkìtì kété iyán báò láti bó. Ṣé iyán ti wá di góòdì sí yín lọ́wọ́ tẹ́ ẹ̀rí yán jẹ mọ́ lẹ́kìtì tó fi wá di wípé nǹkan tán fi lè gba ìbò lọ́wọ́ yín iyán ló tún kù. Mo rógo nǹkan ti ṣe wá. Pẹ̀lẹ́ jàre gọ́vnà Ekiti state on your behalf Ojúgbàmí ti sà. Mo rí gbogbo àwọn fídíò yín oríṣiríṣi tọ́njú láti jọ́ ẹ̀. Mo kò ṣẹ̀ ní táìmù ti yín ni. Títì yìí náà ni ẹjọ́ ṣé wọ́n ṣe èpè títì fún àwọn governors àti president Nigeria the past present and idiot tó ń bọ̀ in future. Ṣé wọ́n ti ṣépè títì fún yín ni? Nítorí mo rí wípé tẹ́ bá ti lẹ́yìn ṣe títì yẹn lẹ máa ń rí fi kówó jẹ. Títì wo lórí tí past governor president tán ti ṣe tán commission tí ò padà bàjẹ́ after a year or 2 years tójò bá ti rọ̀ tó heavy àṣẹ tó wá bàjẹ́ tó tẹ́tẹ́lẹ̀ lọ. Ṣé títì ló yẹ kékìtì máa build ló yẹ kí báò máa build kiri ni lẹ́yìn títì? Mi ò rí iṣẹ́ kankan tẹ́ tún ṣe. Okay, lẹ́yìn títì ẹlẹ́n build tourist attraction. Ẹjọ́ security tó wà lẹ́kìtì dá.
iṣẹ́ tó wà lẹ́kìtì dà tẹ́ ń build the tourist attraction tẹ́ fẹ́ káwọn èèyàn máa wá wò yín bẹ̀ iṣẹ́ tó wà ń bẹ̀ dà business tó wà lẹ́kìtì dà torí the whole of ilẹ̀ Yorùbá àbí ilẹ̀ káàrọ̀-ò-jíire tẹ́ bá pè Èkìtì ló dry jù lọ́sàn-án Adó gan tẹ́lẹ̀ fi ṣe capital is as dry as anything kò sí nǹkan kan ó máa ń kankan goro báyìí ni parí wa á dá wáíwáíwáí ẹkọ́nọ́mì Èkìtì ló yẹ ká ẹ bíldì gbogbo gọ́fúnà tó ti lọ àtẹ̀yí tó wà ń bẹ àtẹ̀yí tó ń bọ̀ kí ló dé tó níyẹn lára ṣe bá ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ilẹ̀ dé pọ̀ lẹ́kìtì mo sì ń tẹnu mọ́ wípé tá a bá jẹ́ wípé Èkìtì ní Èkìtì state kí gọ́fúnmẹ̀ntì wa kí wọ́n fèsì agriculture kí wọ́n empower àwọn èèyàn kó yọ fi agric iṣẹ́ àgbẹ̀ farming kan fi rọrùn fún àwọn èèyàn kí wọ́n àwọn fúnra lára wọn náà kí wọ́n kọ́kọ́ rún owó sí inú agric sí farming ká máa supply gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ Oòduà káàárọ̀-ò-jíire ní oúnjẹ raw food àtọ́bí àjù bẹ́ẹ̀ lọ ṣáàlà kéré jù tó bá jẹ́ yẹn nìkan là ń ṣe ẹ̀kan imagine tourist attraction tẹ̀sẹ̀ ń ṣe after ìyẹn lẹ́sẹ̀ máa ṣe torí àwọn èèyàn àwakọ́ la máa sọ fáwọn èèyàn pọ́kọ́ máa bọ̀ nígbà tó bá ti gbọ́ èèyàn tó bá ìwọ̀nba àwọn èèyàn tó bá ti wá tó rí pé wọ́n rí oúnjẹ rà ní wholesale tó ship àwọn náà máa lọ máa sọ fún àwọn kejì àwọn kẹta ká tó dijú ká tó là Èkìtì ti boom everybody á máa wá left right center àti north àti this àti that àti south east àti everywhere Èkìtì á kó ṣọ́ṣọ́ṣọ́ wọn á wá oúnjẹ ń bẹ̀ ká tó dijú ká tó là gbogbo tourist attraction yẹn a kàn máa build ẹ lọ and every other thing èyí tó yẹ kẹ́ fi síwájú ẹ tí ẹ ronú lọ bẹ̀ rárá ó tún pẹ́ títí ẹlẹ́yìn ṣe airport airport tẹ́lẹ̀ ń ṣe èèyàn mélòó ló ń bọ̀ láti bo tó ń bọ̀ wá sí Èkìtì wá ṣe kí ni ṣé business ló wà bẹ̀ tó fẹ́ wá ṣe ni àbí enjoyment wo ló wà lẹ́kìtì tó dry as anything àbí kí ló wà lẹ́kìtì téèyàn ká sọ wípé òun ò rí bí lọ nínú ayé wá ní Èkìtì lókù tóun fẹ́ lọ ṣe lòun fẹ́ lọ òun kàn fẹ́ lọ bẹ̀ ṣáà kò sí nǹkan tẹ́ ṣe sẹ́kìtì tó ń entice àwọn èèyàn business lẹ lè dá sílẹ̀ economy wa lẹ lè build tó fi máa ṣe kinní ṣùgbọ́n Èkìtì tó níṣu tó níyán láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru ó ti iyán tó padà wá di gold débi wípé iyán náà fi ń gba ìbò lọ́wọ́ yín this is a slap on your face on our face báwo kí ló sọ Èkìtì di iyán báwo every Sunday gbogbo ẹ̀yin brother àwọn yẹ̀dẹ̀ ń sọ with video ojú òde tìyín ìyàn báò lẹ́fẹ́ fi gbàbò so Èkìtì ẹ̀yàn ọmọ Èkìtì ó ti wọ́ọ̀sì fún Èkìtì débi wípé òkèlè iṣu iyán kan òun lẹ fi máa dìbò ó dẹ̀ pé Èkìtì ti yàtọ̀ ó dẹ̀ pé Èkìtì ti yàtọ̀ Èkìtì tẹ́mi mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Èkìtì yẹn kọ́ ló wà nsìn gbà tó tẹ̀tẹ̀ ti pọ̀ àbòsí rìkìṣí gbogbo ẹ̀ anyway Èkìtì wake up from your slumber báò ìtìjú ńláńlá gbáà ní fún yín àti gbogbo àwọn boys yín tẹ́ dà sí gbòòrò tó wá ń ṣe yán Èkìtì ìyàn báò láti gba ìbò ẹ wá ń ya títì ẹ ṣe títì ẹ lọ rún títì yín jẹ lọ gba ìbò yín lọ́dọ̀ títì ẹ wá bí gbà ẹ bá mọ nǹkan tó kù ẹ ń fi Èkìtì compare every other state tó ti wà for how many decades kò wá sí kankan nu yín tẹrẹdì àti ṣe nǹkan kan ìgbà táwọn aráàlú náà kẹ anyway kò sí wàhálà orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowee ni mò ń jẹ́ kó má gbàgbé láti bá mi share fídíò yìí má sì gbàgbé láti drop comment sí abẹ́ fídíò yìí má sì gbàgbé láti like ire o kàbìtì.